ẹ̀yin tèmi jákèjádò àgbáyé ṣé ẹ rántí fídíò yìí. Ralph Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, mo ní mo fún ọ ní èpè láàárọ̀ yìí, mo fún ọ ní èpè láàárọ̀ yìí. Olúwa àfàṣọbánú, mo fàṣẹ bánú fún ọ láàárọ̀ yìí Ralph. Ní gbogbo ọ̀nà kọ́nà kan bá dé Ralph kọ́ ọmọ tẹ́. mo fẹ́ kájọ kọ́ra wa ní ẹ̀kọ́ kan bẹ̀ lórí fídíò yẹn. Mo fẹ́ kájọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ kan. Arẹ́gbẹ́ṣọlá, gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, ni bàbá yẹn mú àfọ̀ṣẹ àtolúgbòhùn láti fi ṣépèlé lórí, láti fi ṣe gbogbo ìsọpọ̀ fẹ́ ta láṣẹ. Ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ ká mọ̀. Ẹ̀kọ́ wo ni mo kọ́ látara fídíò yìí? Ẹ̀kọ́ yẹn ni wípé àwọn èèyàn kan wà nínú ayé sẹ́ẹ̀ tó jẹ́ pé they can go far away láti bá yéèyàn jẹ́. Ẹ sọ fún mi, nínú bàbá yẹn àti Tinubu fún rẹ̀ gangan àti bàbá Àkàndé ní ìlú Láràngún tí ó ń sọ yẹn, àwọn wo ni ọ̀rọ̀ yẹn máa ká lára jù? Ṣé òun ló máa ká lára ju àwọn tọ́rọ̀ kàn lọ ni? Ìyẹn jẹ́ ìní. Ìyẹn túmọ̀ sí pé individual wa ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ o wípé àwọn kan wà níbì kan nínú ayé yìí tó jẹ́ pé táwọn dìídì jókòó fún tí wọ́n sì ń dúró láti ṣe ni pé wọ́n ń wá ìṣubú ẹ̀dá, kò dẹ̀ sí lábẹ́ bó ṣe ògbórí ìṣubú yẹn ni wọ́n wá. Kò sí tó fẹ́ mọ̀ ọ́n ṣe, bó o dẹ̀ ṣe torí orí ẹ̀mí náà ìṣubú yẹn náà wá. Àwọn kan wà kẹ́ ṣe dáadáa wọ́n wá ṣubú yín, bẹ́ẹ̀ sì ṣe dáadáa náà wọ́n ṣàn wá ṣubú yín. Ẹ wá wo how far someone can go táwọn èèyàn lè lọ lórí ayé èèyàn pé káyé èèyàn kankan bàjẹ́. Ìbéèrè wa ni pé kí ni èrè ọ̀pọ̀lọpọ̀ nídìí irú nǹkan báyìí? Mo rí ọ̀pọ̀lọpọ̀ comment section lórí ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ilé ìpọ̀jù kí ló dé, tí wọ́n sì gbé àfọ̀ṣẹ gbé gbogbo ẹ̀ pé àní dandan dandan lá kó máa tẹ́ǹbi tó bá dé, kó máa ṣe gbá, kó máa ṣàwo. Lára àwọn nǹkan táwọn kan kọ lélẹ̀ ẹ jẹ́ kí n kà á jáde. Ẹnìkan ní only even if I'm not in support of Aregbe, this is not the way to handle things. And in the first place, how does Teslim got to do with this Agba act you are doing? Ìyẹn ìkan. Ẹnìkan ní Olúwa yóò dá èpè ẹ sí orí àti ìrandíran rẹ, àmín. A ní kí ló dé pẹ̀lú ọwọ́ agbo àfọ̀ṣẹ lásán tí kò àfọ̀ṣẹ nǹkan tí wọ́n gbé dání bọ́n ṣe kọ́. Ẹlòmíì tún ní wèrè náà kò rí eléyìí ṣe sí Fúlàní ajínigbé ọmọ Yorùbá. Alẹ́ ẹ̀ fẹ́ràn ara yín. Ẹnìkan ní kí bàbá yìí fi Olúgbòhùn yìí bá àwọn Boko Haram sọ̀rọ̀ nínú ilẹ̀ Yorùbá. Bàbá ní irú eléyìí lọ́wọ́ kò fi pé gbogbo Boko Haram kí wọ́n lè máa rí wọn mú. Àwọn àgbàrá dáadáa àṣé ẹ̀ bá ẹ̀yin àgbàrá dáadáa tí ẹ fi oògùn ọwọ́ yín tí ẹ fi oògùn ọwọ́ yín gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní agbénipa, ẹ̀yin rádaràda yìí. Ẹnìkan ní Ọlọ́run ló láṣẹ, ènìyàn kọ́. Ẹnìkan ní àwọn olóríburúkú bàbá kìíní kan ọmọ Yorùbá can't have freedom to do whatever they wish because of àtẹnujẹ. Whoever that caused him is caused tàbí nǹkan wọ́n ṣàṣọ bẹ́ẹ̀. Àwọn kókó bẹ̀ ni pé ọ̀pọ̀ comment section níbí wọ́n fi èrònú wọn hàn ní èrònú wọn àti àìdùnnú wọn hàn. Ṣùgbọ́n mi kàn fẹ́ pé àkíyèsí wa pé ó pọ̀, mo sì máa ka àwọn comment section yẹn sí. Nílé ayé nǹkan tẹ́ bá ń ṣe ẹ má jẹ́ bá yé yín jẹ́. Ẹ má jẹ́ kán bá yé yín jẹ́. Àwọn ẹ̀dá kan wà, wọ́n ṣe tán, wọ́n rẹ́dí àti bá yé ẹ̀dá jẹ́. Kò sí bí ẹ̀dá ṣe lè mọ̀ rìn tó láyé tí ò ní lọ́ta. Àwọn kan tiẹ̀ wà, kò sí bó ṣe kò rí, wọ́n kàn dédé máa bínú náà ni. Wọn ò fẹ́ mọ̀ o.
wọn á kàn dídí máa ṣáà bínú ẹ̀dá bínú orí, ẹlòmíì wọn ń bínú ògo. A mọ̀ wípé àwọn olóṣèlú náà èwo náà ni èwo lè wò, ṣùgbọ́n ẹ̀kọ́ tèmi kan ṣàfẹ́ fún jáde nínú ọ̀rọ̀ yìí ni wípé people can go so far lórí ayé èèyàn láti bà ayé èèyàn jẹ́. Ẹ gbàgbé àfikọ́ lọ́wọ́ ọmọ kó wa yọ ni lọ́wọ́ ọ̀tá amọ́niṣe ni aṣenitán tún bá ní dárò. Torí àwọn kan wà nínú ayé yẹn gbàgbé kò sí bó ṣe wù kó rí, wọ́n kàn kórìíra èèyàn. Wọ́n wà nínú ilé, nínú ìdílé, láàrin ẹgbẹ́, láàrin ọ̀rẹ́, láàrin ìlú, nípínlẹ̀, lórílẹ̀-èdè, níbikíbi lẹ ti lè rí wọn. Láàrin ọ̀gá iṣẹ́, ọmọ iṣẹ́, níta dẹ̀rẹ̀ ẹ̀ ní ilé rírú ẹni bẹ́ẹ̀ kẹ́ ló lè wúrú wà bẹ́ẹ̀. Kọ́lọ́run kó gbani kó lani. Torí ẹ̀ lè mo ṣe sọ pé ká má lọ dúró, ká má lọ nàgẹ̀rẹ̀ ẹnu lẹ̀. Ilé ayé yìí ó kọjá bẹ́ẹ̀. Àìmọye àwọn tó yẹ pé wọn ò tiẹ̀ mọ̀ èèyàn rí níbì kan tẹ́pọ́n kàn wó èèyàn lọ́ọ̀kan ni wọn mọ̀ délé inú á sì mọ bí wọn. Ṣùgbọ́n kíní kan ni mo máa ń sọ fáwọn èèyàn nígbà míì, bí ẹ bá ríyàn kan bí ọ̀tá tẹ́ bẹ̀rẹ̀ sí gbé ṣépè pé kọ́nà ẹ̀ dàrú, kí kíní kan ó ṣẹlẹ̀ sí, kí gbá ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí. Wẹ́kẹ́ mọ kíní kan nínú láìfù yìí, chain wa bọ́lọ̀ ṣe tò wá. Ó ṣeéṣe àwọn kan ní òkòkò jẹ́ aláàánú àwọn kan ní òkòkò rọ́nà lọ, táwọn kan bá rọ́nà lọ ni ó lè ran àwọn kan. So bí nǹkan bá sì ti dènà ọ̀nà àṣeyọrí yẹn, ó ṣeéṣe kó bá ẹni yẹn gan fún rẹ̀. Bí ó bá kó bá ẹni yẹn, ó ṣeéṣe kó jẹ́ pé nínú ìran kẹta ẹ̀ ni kíní yẹn padà kò bá, torí bọ́lọ̀ ṣe tó chain ìgbésí ayé àwọn èèyàn sákù ni sákù. So nígbà tẹ́ bá ti fi ọ̀rọ̀ kan tàbí kí agbára kan bà ayé èèyàn kan jẹ́, sísẹ́lì tó bá ṣiṣẹ́ lórí ayé ẹni yẹn, ẹ gbàgbé ìwọ́n wí èdè ọdún tún máa padà kàn yín. Àìmọye àwọn èèyàn tẹ́ pé èèyàn ti máa pàdé níbì kan rí, at the end of the day lọ́jọ́ iwájú tẹ́ bá tún wá padà pàdé mọ̀ wá wòrán yín pé yes, tẹ́ máa rí ayín gan bọ́ ẹni fọkàn sọ́rọ̀ ara yín, ẹni fọkàn síra yín, bẹ́ẹ̀ máa kọjá, ẹ lè jẹ́ wájú ṣọ́ọ̀bù ẹnìkan lẹ́kàn máa ń kọjá tẹ́tí ẹ̀ tún dààmú ẹlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó wá padà jẹ́ olóore yín tàbí aláàánú ọmọ yín tàbí ọmọ yín tẹ́yìn gan ti lè lọ ẹ ti lè kú dànù. So kí ló dé tàṣ ń ló fàyè pé bá wo àwọn ìlú kan, ìṣẹ́ ó bá ọ̀pọ̀lọpọ̀ múlẹ̀ pàápàá nínú àwọn ilé kan àti àwọn àdúgbò kan. Bọ́mọ kan bá jáde nínú àwọn àdúgbò kan, bó bá ṣe àṣeyọrí láyé, orí ńlá ló kó yọ, orí tó mú wáyé yẹn lágbára jù. Torí ẹ àwọn mọ̀lẹ́bí kan nínú agboolé kan, ìkan ò ní gbé kan. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti ń náà bá ẹlòmíì, wọ́n ti nínú ayé àtijọ́ táwọn bàbá yìí máa ń fẹ́ yàwó púpọ̀, ẹlòmíì àwọn ìyàwó mi àti lọ bèrè sí ọmọ ẹlòmíì pé ẹ gbọ́ kí làkọsẹ̀ jayé, wọn ní àwò àwọn ọmọ tiẹ̀ ní ó ṣerú fọmọ eléyìí o, yóò ṣerú fún ní o. Etí rẹ̀ tó gbọ́ yẹn báyìí inú á bá bi, á lọ máa wá ọ̀nà láti dènà ayé ọmọ yẹn. Wọ́n lè yà láàárọ̀, wọ́n lè sọ dìdìrìn, wọ́n lè má jẹ́ òjéèyàn ní gbogbo ọ̀nà. Tí ó bá dẹ̀ jẹ́yàn sí rèé, nígbà àwọn èèyàn rí náà sọ nítòótọ́ bí ó sì ṣe rí nu. Yes, ìka ọ̀dọ́gba. Ìtumọ̀ ẹ̀ ni pé ìkan máa rí ṣe jù kan lọ, ṣùgbọ́n kò túmọ̀ sí pé bí èèyàn náà bá múra sí ara ẹ̀ tó ń ṣiṣẹ́ kárakára tó dẹ̀ ń fi àdúrà kan, kò túmọ̀ sí pé òun náà ò ní jẹ́ èèyàn nínú ayé. Ṣùgbọ́n nígbà bá ti sọ bẹ́ẹ̀, èyí wájú ọmọ tó ń lọ àláyé kò gbọ́dọ̀ tó ọmọ tóun, kò gbọ́dọ̀ ṣe kẹ́ni kan, àwọn ọmọ tó wà máa wò ó, wọ́n máa dúró de meeting, wọ́n máa dúró de ń pàdé mọ̀lẹ́bí, last born òun ló máa wádà di olú ọmọ kìnìkan, wọ́n bá bẹ̀rẹ̀ sí bá fà á. Rabaraba bó ṣe ń bá fà á, tèmi tí ń tòótọ́ kò ní jẹ́ kó mọ yẹn débi tó yẹ kó dé ń tòótọ́, ogun ni. Ìgbà tó bá dẹ̀ ti débi tó yẹ kó dé, wàhálà bá bẹ̀ẹ́lẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé ara wọn náà ń pa, wọ́n ní ìpampa rẹ̀ olóhùn pajá. Èèpà òun pa ajá lójú ara ẹ̀ ló ń pa, torí tájá bá ti kú orí nǹkan kan mú mọ́, ìwọ náà tún kú náà ni. So irú ọmọ tẹ́ bá yẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò ní ráyè tẹ̀síwájú kó ṣoríire débi kó máa lóun fẹ́ mú ọmọ tí yín sọ́dọ̀. Látara pọ́n ọmọ tí yín sọ́dọ̀ yín, ó ṣe kọ́mọ tí wá tún wá láàmì láká kọ́ ìtàn tí ò ṣẹlẹ̀ nínú ìtàn yín. Even ẹ̀ ń tẹ́ wò bí olówó àná pé òun ni ránkà dédè, yóò wá dàbí rag, gbogbo nǹkan tí ẹ̀ tó ṣe ń gbà yẹn tó ń jọ yín lójú yẹn á tún wá dàbí rag lẹ́gbẹ̀ẹ́ tọmọ tí yín.
Ọlọ́run tó ń to gbogbo ẹ̀, Ọlọ́run mọ̀ tó ń ṣe, ó mọ̀ tó ń ṣe. Wọ́n ní ká sì gbà fún kádàrá, ká gbà fún kodoro. Ẹni tí ò gbà fún kádàrá yóò gbà kodoro. Ẹni tí ò gbà fún kádàrá yóò gbà kodoro. So ẹ jẹ́ ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mímí kàn fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ generally wípé ìgbésí ayé ẹni individual wa ẹ wò ó. Ẹ bá lọ dúró tẹ́ lọ wò sùn, tàbí yóò bá yàn wò sùn o. Ìyà ò ní jẹ wá, àní rí láburú. Kọ́lọ́run kó kọ́ àmọ́ ṣe lọ́wọ́ ọ̀tá tó ń ṣọ́ ni. Ẹlòmíì kẹ́ tó forí ṣe fọ́nù ṣe fún inú yín bí náà ni. Yes, a ní wọn níbi iṣẹ́, a ní wọn láàrin ìlú, a ní wọn láàrin ọ̀rẹ́, a ní wọn ní mọ̀lẹ́bí, a ní wọn káàkiri, kò síbi tí wọn ò sí. Ẹ̀dẹ̀ ní mọ̀ ń tẹ̀tún lè mọ bá yín fẹ́yìn. Ìbọ́ta tó bá tẹ̀ tó fojú hàn sí ìdá, eléyìí tó fojú hàn nǹkan. Eléyìí tó fojú hàn nǹkan. So ẹ jẹ́ á lọ kẹ́kọ̀ọ́ látara ẹ̀. Bàbá tó ṣépè fún Arẹ́gbẹ́ṣọlá, a mọ̀ wípé kìí ṣe pé àwọn olóṣèlú yìí náà wọ́n dáa. Yes, kìí ṣe pé wọ́n dáa tó bẹ́ẹ̀ ni bóyá ìfẹ́ aráàlú tàbí ìfẹ́ mẹ̀kúnnù kan ló mú lọ́kàn wọn. Ṣùgbọ́n díẹ̀díẹ̀ eléyìí pọ̀ jù. Wọ́n tún wá ṣe fídíò yẹn, wọ́n gbé síta, ìròyìn sì gbé, ẹ̀yin náà rí. Fún àǹfààní àwọn tí ò tí ì wò ó, ẹ láǹfààní àti wò ó nínú fídíò yìí láti tún wo kí ni tó ṣẹlẹ̀ gan. Ẹ wò ó, kọ́lọ́run máa kó wa yọ lọ́wọ́ ọ̀tá, ká má kó sí páńpẹ́ o, ká sì rí bá ti ṣe, ká rọ́nà gbígbà. Tèmi tí ń tòótọ́ yóò máa ju wa ṣe, yóò máa ju yín ṣe. Àmọ́ rírì yín ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, torí pé ẹ̀yin lè yan wa, àwa lè yan yín, bí èèyàn bá jẹ́ tẹni kì í wo ìkànnì ẹni. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ ṣeun púpọ̀ o, ẹ máa wò, ẹ máa share, ẹ já mèrò yín ní comment section, kẹ máa share fáwọn ẹlòmíì lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Assalamu alaikum èèyàn mi ní Ọ̀ṣun. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí ó ti dọ̀rọ̀ kẹlẹ́ bí ó pẹ́ bí ẹ̀jọ́. Ẹ̀wọ̀n mẹ̀kún ẹ̀wọ̀n màbúrò. Òjò ìbalẹ̀ kọ́ mọ̀ nípa. Olúayé olúgbòhùn, olúayé olúgbòhùn, olúayé olúgbòhùn, olúgbòhùn ayé olúgbòhùn òde ọ̀run. Alára ìwú ti ẹ̀kọ́ mọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọdé ìwú ti ẹ̀kọ́ mọ̀sẹ̀ níjọ́ tó ṣe bá kanra ẹjọ́ náà ní sẹ́. Níjọ́ tó ṣe bá kan kẹ̀kẹ́ ẹjọ́ náà ní sẹ́. Ráùfù Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, mo ní mo fún ọ lépè láàárọ̀ yìí. Mo fún ọ ní èpè láàárọ̀ yìí. Olúwa àfàsọ́bánú, mo fàṣẹ bánú fún ọ láàárọ̀ yìí Ráùfù. Ní gbogbo ọ̀nà kọ́nà kọ́ bá dé Ráùfù kọ́ ọmọ tẹ́. Bẹ́ẹ̀ ni kọ́ ọmọ tẹ́ gbogbo òlù tó bá ti dé láyé ayé ọ̀gbọ̀dọ̀ gbóhùn rẹ mọ́. Àṣàsí ní pọ̀ náà sísọ ní bọ́mọdé tí fi sísú ní borógún tí fi borógún ẹ̀jẹ̀. Ṣiṣẹ́ ní bódó tí fi gùn yẹ ìlú. Ráùfù mo ní ṣe kọ́ ọmọ bọ́ kọ́ ọmọ bu ogbó àwọn tó bá ti fẹ́rẹ̀ lágbàlá ayé Ráùfù. Ó sábẹ́jì, mo ní mo képe ọ báyìí. Mo ní bíbo bẹ́ẹ̀ ni bòbìbò ní bojú ọjọ́ tójú ọjọ́ fi ború. Mo ní Ráùfù gbogbo kíbi tó bá ti dé kọ́ ọmọ burú fún ọ ní kó burú fún ẹ láàárọ̀, kó burú fún ọ lọ́sàn, kó burú fún ẹ lálẹ́. Kó níbẹ̀ kọ́ sẹ́ bẹ́ẹ̀. Ó wí ayé bá ti wí báyìí ló ṣọ̀kẹ́ ọ̀run gbà. Mo ní mo wí tòní. Ráùfù ọmọ àṣàbí o. Ṣiṣẹ́ ti bá ọ báyìí o. Ṣiṣẹ́ ti bá ọ. Ṣiṣẹ́ tó bí ewúrẹ́ ti fi gorí ìyẹ́. Ṣiṣẹ́ tó bú èrò tó fi gún yẹ pa. Mo ní ṣe kọ́ mọ bọ́ báyìí Ráùfù. Ìfọ̀kànbalẹ̀ ọ̀gbọ́dọ̀ sí fún ọmọ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìlọsíwájú ọ̀gbọ́dọ̀ sí fún ọmọ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwàsẹ́yìn báyìí ní tirẹ̀. Àwàsẹ́yìn ní kọ́rọ̀ rẹ̀ ọmọ jẹ́ Ráùfù. Mo ní mi ọ̀sọ́ pé kẹ́ ẹ mọ́ wàá gbé mi sẹ́, mo wí tààrọ̀ ọ̀sẹ̀ tó gbogbo ilẹ̀ bá ń gbèjà Ráùfù lórí irọ́. Gbogbo tí mo wí náà kọ́ mọ báyìí jọ, kọ́ mọ báyìí lára mu. Mo bá ti wí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́yìn àṣẹ́gun Ráùfù. Mi bẹ́ẹ̀ ṣe rí mọ́ lọ́tẹ̀ yìí nítorí mú ẹ tó mú tó fi bú Tinubu, nítorí mú ẹ tó bú bàbá Àkàndé, gbogbo òwúrí ayé, gbogbo ẹlẹ́bọ ayé, gbogbo olóṣà ayé, gbogbo ológun ayé, mo ní ẹ jáde tọ̀kẹ́tọ̀kẹ́ jáde ti Ráùfù. Gbogbo tí bá fi wí fún yín kẹsí ẹ pàdé ọ̀rẹ́ dà ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ pàdé ọ̀rẹ́ dà o, ẹ pàdé ọ̀rẹ́ dà. Ogun ti dé, ogun ti bẹ̀rẹ̀.
tógún láti ja ilé ìráfù àwa ò ní yọ ọ̀kan sí ọ níta yọ sí ọ láti ń yọ sí ọ bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ráfù Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ọmọ Àṣàbí olóbì mo kí pé mo wí bẹ́ẹ̀ láàárọ̀ ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ fún ọ. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní ohun lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.